kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. Kò sí tó á dájú kò sí báyìí. Kò sí. Mo kàn gbọ́ nǹkan tí ìwà àtọ̀rẹ́ ń sọ lẹ́ẹ̀kan yẹn. Okay, how can discuss business ni? Business? Yes, business. Business. Ìgbà wo lọ̀rọ̀ ọmọ di business? Ìgbà wo ni ọ̀rọ̀ ọmọ máa gbẹ̀bọ̀? Ìgbà wo nìyẹn di business? Mo gbọ́ yẹn. Mo gbọ́. Àmọ́ nǹkan tó yà mí lẹ́nu ni wípé nígbà tí bàbá ọmọ sọ pé ọmọ wọn á gbẹ̀bọ̀, bí wọ́n ṣe wá fà kíkọrí tó ní kò ní gbé, tí bàbá ọmọ dẹ̀ sọ pé òun ló máa gbèsè, tí wọ́n dẹ̀ sọ wípé kò ní gbé. Adedeji. Yeah. Is there something you are not telling me? No, you see, the thing is this. This is a modern era. So mi ò rí reason tó fi máa sọ pé kí ọmọ gbẹ́bọ̀ torí pé bàbá ẹ fẹ́ jọba. It doesn't really make sense to me. Kí tiẹ̀? Adedeji, kí ni tiẹ̀ ń bẹ? Alára òun. Olóko àìsùn, kí ni ti tiẹ̀ ń bẹ? Ṣé ìwọ ló bí ọmọ yẹn ni? You don't get it. You don't get it. Kí ni ẹ wá rí sọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn báyìí? Sọ sí ewu. Ewu ọ̀nù gbogbo ẹ̀. Bàbá olóye, ṣé bọ́rọ̀ lẹ sọ kalẹ̀ nísinsìnyí? Nípa ọ̀rọ̀ ọba yìí ni bí màá ṣe lè dorí àpèrè àwọn bàbá mi tí ọba yóò ní bọ́ mọ́ mi lọ́wọ́ èmi lọ́ba tọ́ sí. Ẹ má kọ́ fi ọ̀bẹ yìí jẹ́ mí níṣu. Adébọ́lá ọmọ ọba. Ọ̀rọ̀ wà nù tó sọ kalẹ̀ yìí. Ọ̀rọ̀ wà ńbẹ̀. Àmọ́ nǹkan kí ẹsẹ̀ ràgó. Àkọ́kọ́ náà sórí Láolú ó lẹ́sẹ̀ lẹ́gàn ó tún mọ̀ọ̀yàn àmọ́ ju gbogbo ẹ lọ ìwọ lẹ́nu jòun lọ ó lẹ́nu torí nǹkan tó jẹ́ kó lẹ́nu ni pé ìwọ súnmọ́ lù ju Láolú lọ. Bẹ́ẹ̀ bí ò bá jẹ́ ti ọ̀rọ̀ pé àjọba àwùjọba tó jẹ́ kí kárí àtàrí Láolú nílùú lóun ṣe ni tá à ń rí nílùú ṣùgbọ́n wọ̀ yàtọ̀ tiẹ̀ ni pé àwa pẹ̀lú ẹ ti jọ jẹ lórí ewé kódà tún fi mọ̀ bórádá pàápàá. ẹ wo orí ìmọ̀ yẹn gan mo wá fẹ́ ká dúró lé bí màá ṣe wá jọba
tí ò ní sí nǹkan kan tó máa yẹ̀ mí lọ́wọ́ wò. Àmọ́ mo ní àbá kan. Ṣábà gan ni màá pè ní. Ṣé àwò ọ̀rọ̀ ń pa ilẹ̀ tí Láolú tó fi ọ̀kánjúà tó fà mọ́ra nìkan tó fẹ́ máa dá lò ọ̀rọ̀ ilẹ̀ ìlú tó fẹ́ gbẹ́sẹ̀ lé ṣé ẹ̀rù kó yẹ ká mẹ́nu bà. Òótọ́ ló sọ ọ́. Ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tó sọ yìí gidi gan. Òótọ́ ló sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí bó ti dùn tó yẹ gbọ́ létí tó ó dàbí ọ̀rọ̀ Àjàó ni tí apá ẹ̀gún ju tán lọ. Sórí gbogbo àwa ọmọ ìlú àtẹ̀mí tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí tá à ń jà fún ẹ̀tọ́ ọ̀rọ̀ ilẹ̀ ìlú yìí gbogbo wa ìtàn ilẹ̀ ìlú la mọ̀ kò sẹ́ni tó mọ òfin ìjọba lórí ilẹ̀. Èmi gan yìí bí afọ́jú àtòdì ni mo rí lóhùn tàbá ní ká sọ̀rọ̀ òfin ìjọba èmi gan mọ nǹkan kan. Àmọ́ bẹ́rù bá kanlẹ̀ tó kànkè oníbi tá a tún gbọ́dọ̀ gbé sí. Mo fẹ́ má bá kan wá. Ìjà gbọ́. Àwọn mi ká lọ fi ọ̀rọ̀ yìí tó wuyì létí. Wuyì wo? Wuyì. Dókítà ìlú wa ni. Ó dẹ̀ kàwé gidi gan. Pàápàá ó tún wá mọ̀ nípa ọ̀rọ̀ ìjàǹgbara ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ká jà ìjàǹgbara lórí ẹ̀tọ́ ọmọ ènìyàn ó mọ̀ nípa ẹ̀ púpọ̀. Ṣé wàá rò wó lè gbà ní ìmọ̀ràn gidi ni? A gbà wá nímọ̀ràn torí pé ó kàwé gan-an ó ní ọpọlọ pàápàá ìwé òfin ó yé yékéyéké àtọ̀ wá sọ́nà. Ẹ̀yin tó bá ti rí bẹ́ẹ̀ ẹja tètè máa lọ. Ẹja lọ bẹ́ẹ̀. Ọba lọ́la. Cheers, man. Mú nǹkan. Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ ẹmu kọ́ ilé o. Kí ló dé? Kí ló lè tó bẹ́ẹ̀? Ó lè tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Yétúndé ni o. Ó fa akẹ́kọ̀ọ́ rí. Ìpè Fẹlá ò ní gbé ẹbọ yẹn. Kí n dẹ̀ lè jọba ni o. Ẹbọ. Ẹ nà. Ṣé ọ̀yọ́ ṣì máa ń gbẹ́bọ ṣá? Mo rò pé gbogbo ẹ̀ ti jayé àlàjù la. No, n bọ̀ wọ́n ló tún sọ̀rọ̀ báyìí ni. See, the problem is this. Òun fa akẹ́kọ̀ọ́ rí pé Fẹlá ò ní gbé ẹbọ. Àwọn abọ́bajẹ náà ń fa akẹ́kọ̀ọ́ rí pé tí Fẹlá ò bá gbẹ́bọ ẹ̀mí ilé jọba. Ogun jà o. Ẹbọ ṣé ọ̀rọ̀ agbẹ́bọ ṣe wá jẹ́ issue? Ṣebí kọ́mọ́ṣá ti gbẹ́bọ ni. Ìgbà tán nǹkan kò ṣáà ní ṣe. Ó sì kan tó máa ṣe ọmọ padà wálé pé kò gbọ́ ṣàfùṣà fún mi wàhálà ṣe ṣá. I don't see any big deal in all of this. Oh, that's the point exactly. Ló lágbára o. Kò wo gbogbo ìgbé dúró sí mi lọ́fun rẹ̀. Torí ẹ̀ mo ṣe wá bẹ́ẹ̀ o, ọ̀pẹ́ ọlọ́rọ̀ ẹni bàbá sọ̀rọ̀ kó jẹ́ ń sinmi náà. Ó máa ṣe o, ẹni tó lórí òní fìlà ni ẹni tó ní fìlà gan lórí. Kó jẹ́ mi ni wọ́n fún nílò prerequisite yẹn kí n tó lè di gọ́ọ̀nà pé kí n mọ ọmọ kọ̀ọ̀kan agbẹ́bọ̀. Ọ̀rẹ́ màá provide ọmọ bíi 200 tó máa gbé. Àti gbogbo àwọn ọmọ tó tọ́jú yẹn. You're well now, seriously. Màá bá Yétúndé sọ̀rọ̀, mo dẹ̀ mọ̀ kó máa gbọ́ sí mi lẹ́nu. Wọ́n gbọ́. Ó máa rí reason tí bá bá sọ̀rọ̀ tán. Yẹ kó lè tó ìnà ó dẹ̀ wá sórí kodò ló ṣe gbà bí gbàtẹ́ gbàgbọ́ tí. Tàǹkọ́ ayà ọ̀rẹ́ mú nǹkan ṣé àbí kí bẹ́ẹ̀ mú rocks wá ni. Irọ́ ẹ̀ wá lọ. Dásán àbí kí n lọ gbé gbogbo ẹ̀gan wá. Pé àgọ́dẹ lọ gbé ìwà ká mọ̀ bí ká lọ. Mo ń bọ̀. Doctor, yes. mo ti bandage ẹsẹ̀ patient yẹn. Oh, really? Try kó fún ní aspirin there, okay? Bá rẹ later. Thank you very much. Yes, sir. Yeah, that's fine. Ẹ jọ̀ọ́, ẹ má bínú pé mo dá yín dúró bí ọ̀rọ̀ hospital wa ṣe rí ní ẹnìjọ́ mẹ́ta yìí nìyẹn. Ìbínú kẹ́
Àwa máa ti ìgbà kámú síbi ẹ káàbọ̀. Ẹ ṣeun. Ẹ jọ ká máa fàkókò ṣòfò. Èmi ò rò pé nǹkan kan wà tó tún lè ṣe lórí ọ̀rọ̀ lẹ̀ tá à ń sọ yìí o. Kò sí. Kí ló dé? Ẹ ṣe rí ìdúró tí n tẹ́lẹ̀ ṣe ń sìn ní pé bóyá kẹ́ ẹ competition sí Ministry of Lands and Housing. Ó tán. Ladanas, àwọn olè tún pè bẹ́ẹ̀. Bàbá olóyè ò ti yé mi. Ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. Ẹ ṣe rí tẹ́ bá competition sí Ministry of Lands and Housing. Ẹ̀yin àwa state no petition yìí wípé ilẹ̀ tá à ń sọ yìí o ilẹ̀ gbogbo ìlú ni kì í ṣe ti ẹnìkan àti wípé ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn kò ní àǹfààní láti lo ilẹ̀ yìí fún nǹkan kan láì jẹ́ pé gbogbo olùfọwọ́ sí. Ẹ wo dókítà orí yé pé ṣé níbi tẹ́ bọ̀rọ̀ lọ ọpọlọ yóò ní dàrú. Ṣé mọ Débọ́lá o bàbá ọmọọba jọmọ pé mi ò mọ̀ wípé ibi tí dókítà ń bá ọ̀rọ̀ lọ nìyẹn ọ̀rọ̀ gidi ló sọ Ọlọ́run a máa fún ẹ sọ ilé àtọ̀nà ò ní bàjẹ́ ara wọn táwọn wíre o gbogbo orú àwọn èèyàn báyìí ló yẹ kí wọ́n máa fi joyè láàrin ìlú a tún lè máa ṣèlú láǹfààní gbọ́ ọ̀rọ̀ onílàákàyè tó tẹnu ẹja ọmọkùnrin jáde. Ó dáa gan ẹ ṣe wá rí bàbá olóyè pé tá a bá wá fi dókítà tá a bá fi jẹ bọ́ba jíròrò tìlú wa yìí kò pọ̀ jù bọ́ba jíròrò. Bọ́ba jù ṣé lẹ́yìn ìgbà tí èmi bá kú àmọ́jọ́ orí tiẹ̀ báyìí má fi kún àbí kì í ṣáà ṣe pé bóyá ó gbàgbé pé èmi ni chief bọ́ba jíròrò lè yìí ṣé tí n bá kú àbí ẹ máa decide kẹ kú lù mí pa ẹ wá dẹ̀ fún jẹ kú yé mi ní. o kì í ṣe ẹ ní kú àbí tí mò ń sọkọ yẹn. ó dà wọ́n náà dúró ṣé bí èmi ni mò ń jẹ́ olóyè èmi ni chief bọ́ba jíròrò ilẹ̀ yìí tó dẹ̀ fẹ́ gbérú oyè fóun tó tún tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà àbí ẹ ti gbímọ ẹ kúkú pa mí tẹ́ bá lù mí pa kẹ́ fi òun jẹ́. Bàbá olóyè nǹkan tí mò ń sọ rèé pé wọ́n á lè máa gbà mí níyànjú tí má ti di kábíyèsí o bóyá ń pa ìlera ara mi o àti bí ìlú ó ṣe dàgbàsókè sí. kò tètè yé mi ìwọ náà wà ní ìpè ní bọ́ba jírò ẹ wà orúkọ kan lọ́mọ oyè tiẹ̀ lẹ́sẹ̀ ẹ sì gbé fún ṣe mọ̀ wípé ò tí mú lè ra wọnú ẹ̀ ẹ lè pè ní atọ́ ọba sọ́nà lórí ètò ìlera 1. The special adviser to the king on health matters. Ó dà bẹ́ẹ̀. Ìyẹn dà. Ẹ wò jẹ́ tí ẹ rí èmi ò ní interest nínú ọ̀rọ̀ ọlọ́ba tàbí ọ̀rọ̀ àjòyè nǹkan nínú ẹ̀ ṣe mọ̀ pé orúkọ báyìí o ẹ yẹ ọ̀dà tèmi sọ yẹ bá wulẹ̀ ronú kú fọ̀ náà. Ẹgbẹ́ kí n máa ti pé sọ́yìn àyà mi jáde ẹ ṣe gan dókítà. Ẹ ṣe púpọ̀ sà. Ó jàre. Thank you very much sir. Ẹ ṣe púpọ̀. Agbègbèsẹ̀. Kò sí wàhálà. Borokini. We hope your organization complies, especially by responding timely to this letter, Economic and Financial Crimes Commission. EFCC. Yeah, EFCC. Okay. So, what do you think, Kelero? This is just a petition. The only thing we can do is respond with a legal backing. And you think that will be all? Well, mi ò lè sọ pé that will be all, but at least it will be the beginning of whatever step ta fẹ́ take. Okay. Well, tèmi ò ju wípé we are businessmen lọ. And then say honest and legal business like that. So the only thing that you have to worry about is how to make more money. Well, this will be sorted out soon, Jerry. Ẹran tí ò yí ni kò wọ́ bẹ́ẹ̀. I'll respond to it. Good. Yeah. Yes, no. Very well. Maybe I want commission. kí ló wá ń ṣe ẹ̀yin tẹ́ kí n gbọ́ràn báyìí? Mo ti ń ṣàlàyé fún ẹ tradition ni simply tradition. Ṣé yẹn ò jẹ́ kí ni ò lọ understand tradition sẹ́yìn? Láolú ṣe kò sí tradition bí nǹkan tó ń tẹru mọ́ láti àárọ̀ mo dẹ̀ jẹ́ kó yẹ wípé ọmọ tèmi o
kò lè gbé ẹbọ kankan. My dear. Gbogbo nǹkan tẹ́ ń sọ ni mo gbọ́. Èmi fìpa ayé ti lajú ju gbogbo eléyìí lọ. I mean, we are educated. Etí wo ló ń bá wa gbọ́n pé ọmọ yín gbọ́dọ̀ gbé ẹbọ kẹ́ tó dérè ipò kẹ́ tó jọba. Ó mà ṣe o, bá mi bá sọ̀rọ̀ o. Look, this is just tradition. Kò yẹ kí lè understand in tradition. No, Daddy. Kí ló jẹ́ tradition kan pariwo tradition. Everybody ń bá yín sọ èdè sọ pé tradition. Why? I mean, everybody is life ọmọ yín because of one stupid tradition. Lọ́ládé, èmi lòun máa ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń gbóhùn sókè. Daddy, ẹ má bínú mi ò mí láti bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àmọ́ mo jẹ́rìí àbúrò tí mo ní. Fẹlá ò tiẹ̀ lè stoop solo láti ṣe kíni láti gbé ẹbọ kankan. Mọ́mì, ẹ wò mí jáde wọ́n lọ́bi tí mo sọ fún yín. Lọ́ládé. Má pẹ́ o, èmi gan wọlé lọ. Yétúndé. Kí ni? O wo bí Lọ́ládé máa ń sọ̀rọ̀. Ṣé bí mi bá ẹ sọ látijọ́ yìí? Ó dàbẹ̀ ni pé orí mi ò pé ṣùgbọ́n ọmọ yẹn náà ti tún sọ. Nígbà tó tẹ́. Kí ló ṣe owó inú ilé náà? Ṣé kìí ṣe pé ọpọlọ yín ti lọ? Irọ́bìṣì ò ní. Àti ìyá àtọmọ. I feel incomplete without you. And here I am hoping that this feeling is mutual. Ololade mi owo. Your presence in my life brightens my world, and I silently wallow in an imaginable euphoria of having you in my life. You are like a treasure, close to me, yet so far away. I hope I have this courage to tell you how much I truly feel about you. I truly love you. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ o. Thank you. Well done. Sherry, bẹ́ ṣe rán mi ni mo ṣe bá yín jẹ tí ìbá tiẹ̀ jẹ́ ju bẹ́ẹ̀ lọ́gùn pàápàá. Mo jẹ́rìí ẹ. O ṣe. So. Ṣé bí iṣẹ́ ti bẹ̀rẹ̀? O ti sọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀. Ó ṣà níbi tá a jọ sọ sí tẹ́lẹ̀. Níbo la sọ sí? Akọgun. Owó rẹ̀, ọjà rẹ̀. That owó yẹn ń ṣe problem. You know, ìwọ́n tí ẹ ṣáà ti jẹ́ iṣẹ́ yẹn dáadáa. Rárá o, olóyè. Tẹ́ ẹ bá fẹ́ kí n jẹ́ iṣẹ́ ìbẹ̀ṣẹ̀ rán mi. Tẹ́ ẹ bá fẹ́ kí n jẹ ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà ẹ fulfill part of the bargain. Mo ní yẹn ń ṣe problem sẹ́. When it comes to money, máa exhibit fear kankan. Máa ní kó transfer apart payments account yẹn. Ó better o. Ìyẹn ń gọ́. Ó better o. Ó better. Ó better o. Bẹ́ẹ̀ ni ti ẹ rí. Àyípa ọ̀rọ̀ yìí ó sọ sí ni lẹ́nu ló gbúyọ̀ sí o. Tèmi wá sọ ni pé máa jọba yìí o. Ẹ̀tọ́ rẹ ni. Ta jẹ́ ṣùgbọ́n ọmọ mi ò ní gbẹ̀bọ̀ kankan. Ẹ bá ṣe máa fẹ́ ṣe láàrin táwa yẹn ni kẹ́ ṣe o. Ọmọọba abájọ tó ẹni á wá sọ lọ́dọ̀ àwọn orúmọlẹ̀ ìbọn lóyìn lù là ṣùgbọ́n jẹ́ n fi ọlọ́kàn balẹ̀ sórí ọ̀kan ọjọba ọmọ rẹ̀ ó sì gbẹ̀bọ̀ ṣùgbọ́n jẹ́ n sọ kíní kan fún ọ dákun ń bọ̀. Àwọn orúmọlẹ̀ ń jẹ́ ó yé mi pé ẹ̀rù tí ń bọ̀ ni pé ṣé kìí ṣe àjọ ààrẹ máa bọ̀ lọ́mọ òun fẹ́ lọ. Ààrẹ ni. Ọwọ́ akó okùn ni àìdàgbà máa kí mọ̀ rìn èèyàn tí ọba débẹ̀ ò lè mọ bẹ́ẹ̀ ọba béèrè ni ọmọ òun ní ọ̀gbẹ̀bọ nǹkan kan ò sì ní ṣe fi ní mọ́ tí báyìí ládìẹ tó kó ìmọ̀ bọ̀ nǹkan kan ò ní ṣe. Àpàdà. Yóò gbẹ̀bọ lẹ̀ yóò sì padà yóò gbẹ̀bọ sóríta mẹ́ta ẹbọ òfin ẹbọ dà ẹbọ òdòdó ọ̀run gbogbo wọ́n wàá jọ pàdé nígbà wàá bá fẹ́ jọba lámà wá pé àmúyẹ yìí jẹ náà ìwọ nà ìwọ ń pápá ìwọ nà. Tí mo fẹ́ gbọ́ ni. Fọkàn ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ pẹ̀lú àwọn orúmọlẹ̀ tí ń bẹ lẹ́yìn wa nǹkan kan ò ní sọmọ rẹ nǹkan kan ò ní sọmọ rẹ èyí ló wá ń dára rẹ láàmú sí láṣẹ wá ń dúró táwọn orúmọlẹ̀ àtó sọ kìí so kọ̀kọ́ jáwọn tá a lè sọ láàrin ta nso ẹsẹ̀ ń wo ẹ̀yà alálẹ̀ o.
ẹ ṣeun o wàá sọ nǹkan di kúkú dàrún èyí ẹni ó kú gan gbogbo ẹ̀kú gan rẹ̀ bá kú. Bọ̀rọ̀kìnní. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa ní ìka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ onírìkíṣí.